ọmọ Yorùbá ẹ bá wa bẹ̀ gọ́vùnà Sanwó-Olú kí ló dé ládùúgbò gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Bàbá wa Sanwó-Olú ẹ tún gbà kí wọ́n tún install Fúlàní as Sẹ́ríkì Badagry. Kí ló dé pẹ̀ládùúgbò wàhálà tó ń lọ nínú ìlú, pẹ̀ládùúgbò bí àwọn wèrè ṣe ń dúnkokò mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu àti Nàìjíríà àṣehò. Ṣèbẹ̀ gbọ́kàn tí àwọn ọ̀dọ́ Badagry yẹn sọ, àwọn ọ̀dọ́ Badagry ti yarí, wọ́n lè náà fẹ́ kan tó máa dá wàhálà lẹ̀ páwọn ò fẹ́ anything that has to do with Fulanis. As a matter of fact, Fulanis are not part of Nigeria, they are not part of us. Báwo ni ẹ̀yà kan ṣe máa pa àwọn èèyàn tá máa ṣe oríṣiríṣi tí wọ́n dẹ̀ máa believe pé àwọn lè ṣe kan tó wọ́n gbà tó bá fẹ́. Bàbá Sanwó-Olú ẹ tún ṣẹ̀ṣẹ̀ tí wá gbà kọ́ jẹ kọ́ fi Fúlàní jẹ oyè Badagry when you know what is really going on, sir. Ṣé nǹkan tẹ̀ ń sọ fún wa sí pé bá ṣe ń pariwo Fúlàní lọ́tún Fúlàní lósì, are you telling us that they are innocent? Because we the indigenous people of Yoruba, we don't get it. Ṣé o tẹ̀ ń sọ fún wa sí ni pé innocent làwọn Fúlàní? Are you telling us that we are lying when there are a lot of videos outside there tó jẹ́ pé gbogbo ayé ló dẹ̀ mọ̀ pé anywhere tó bá ti welcome Fúlàní báyìí wọ́n ti welcome òfò àtàdánù síbẹ̀? Kí ló dé? Kí làwa ọmọ Yorùbá gbà lọ́wọ́ èyí gómìnà wa torí Ọlọ́run? Kí la gbà lọ́wọ́ yín? By now ó jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá kẹ́tì mọ̀ wípé àti gómìnà o àti chairman o àti president o àti councillor o tó dọ́mọ Yorùbá àwọn Fúlàní ń rí wa bí ọ̀tá wọn ni. Báwo la ṣe máa wà nílẹ̀ bàbá wa tá tún máa sìngbà? Báwo la ṣe máa wà lórí ilẹ̀ bàbá wa tá a máa gbégbé ayé ẹrú tó jẹ́ pé àwọn ẹ̀yà àtọ̀hún ìwà ni wọ́n wá tí wọ́n máa ṣèkọ́ tó wọ́n fún wa nílẹ̀ bàbá wa? Enough is enough. Gọ́vùnà Sanwó-Olú ẹ tètè wá àkọ́ṣe sí, ẹ má jẹ́ káwọn ọ̀dọ́, because àwọn ọ̀dọ́ yẹn ti ń para. Màá ká nǹkan tí wọ́n sọ sí pépà Punch. Ó jẹ́ kẹ́ mọ̀ pé kí àwọn ọ̀dọ́ tó lè lọ sọ̀rọ̀ sórí newspaper, then they mean business. Gbogbo ayé ló ti rí nísìnyí wípé Fúlàní ò kì í ṣe ìran tó ṣe bá ṣe, wọn kì í ṣe ìran dáadáa, wọn kì í ṣe ìran tí ó fẹ́ àlàáfíà. Àwọn ọmọ Yorùbá ọmọlúwàbí ni wá, and this is the reason why these people have been taking us for granted. Ẹ̀yin tẹ́ jẹ́ leader wa gan, ẹ wà nínú àwọn tó ń fi iṣan kúnṣọ apá wọn. Ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá, most of you are the power behind them. Fúlàní mi wà tí wọ́n bá gbé fọ̀tí fún anọ̀tàkìtì sí gọ́tà tí wọ́n lẹ́mìí kankan, wọ́n á dẹ̀ máa ṣe àwọn èèyàn wa lọ́ṣẹ́, àá máa pariwo. Tábà tún máa wá rí ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá bí gọ́vùnà bí ọba nǹkan ẹ̀yin lẹ́ tún máa fún wọn ní support. Àwa mọ̀ pé gọ́vùnà Sanwó-Olú, you have the power to remove him right now. Inú àwa ọmọ Yorùbá dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe nǹkan tí Yorùbá ò bá lè ṣe nílẹ̀ wọn kọ́ má fi lọ̀ wá mọ́. Ẹ̀yin pé bàbá wa ṣe Sunday Igboho, bàbá wa Professor Banji Akintoye, wọ́n ti sọ, wọ́n ti ní ká má bu ẹni bọ̀dì mọ́ nílẹ̀ Yorùbá, wọ́n ní ká dẹ̀ má bẹ ẹni bọ̀dì fa wàhálà mọ́. Eléyìí kì í ṣe ìjà, kò ń ṣe èébú, ọ̀rọ̀ ẹnu ni. Ẹ̀yin náà ẹ wò ó, ẹ jẹ́ fi bí kò ṣe example fún yín, torí à ń sọ fún ènìyàn wa wípé anywhere tí Fúlàní bá ti wà wàhálà máa ń wà bẹ́ẹ̀ automatically because they are wàhálà people. Ẹ jẹ́ fún yín ní àwọn instance kan. Ẹ wo ìgbà tí Saliu tó wà ní Gọ̀ngàn, òun àtàwọn ọmọ ẹ̀ tó ń jí àwọn Yorùbá gbé tó ń ṣe oríṣiríṣi kan, that the evidence are outside there. Táwọn èèyàn dẹ̀ accuse wọn pé wọ́n ń ṣe kinní yẹn, but torí pé wọ́n ní àwọn agbára tó super kan, when they take their issue there, wọ́n á dá ọ̀rọ̀ yẹn nù. Now ẹ wá wo example yìí. Nígbà tí bàbá mi ẹni ọ̀wọ̀ ọlọ́lá jùlọ distinguished commander general ọmọlúwàbí humanitarian Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó bàbá dá mi ẹkùn ọkọ Fúlàní
àjànàkú kọjá mo rí nǹkan fèrè tábà rírin ká ní àrírin gbogbo ayé ló mọ̀ pé olóyè Sunday Igboho kò ní téèyàn fọwọ́ sẹ́yìn àti bàbá wa eégún láti ń kẹ́yìn gbàlẹ̀ emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè Stephen bàbá gbogbo Yorùbá ẹjá bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section pé àwọn tí máa bí dárúkọ yìí o kẹ dárúkọ pé they are our representative ẹjá bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section fún Lagos State Governor pé a ò fẹ́ nǹkan kan tó ní ṣe pẹ̀lú Fúlàní mọ́ nílẹ̀ Yorùbá torí pé ta bá sọ pé àwọn tó dá wà láàrin wọn àwọn tí ò dá wà láàrin wọn ìyí tó dá ò ní kọ́ sórí ìyí tí ò dá ò ní kọ́ sórí ìdí tẹ́yìn gómìnà wa tẹ́ ṣe gbọ́dọ̀ máa allow anything Fúlàní nílẹ̀ Yorùbá máa fún yín láwọn pọ́ìntì méjì àbí mẹ́ta kan nǹkan méjì ló gbé mi wá lè ní ẹyọ kan ní ti Fúlàní ìkejì ní the other one ẹ wo bàtí ti Sunday Igboho lọ lé Sàlíù pé not only Sunday Igboho nígbà tí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ta fẹnu kù pé a ò fẹ́ Sàlíù mọ́ ní ibi tó wà yẹn ta sunkún lọ bá gbogbo àwọn alágbára tẹ́ mọ̀ nílẹ̀ Yorùbá tí ó sẹ́ni tó kojú ẹ̀ not until tí ọmọ Adéyẹmọ ọmọjọmọ lọ ó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní tí bàbá yìí dìde tí wọ́n lọ bá Sàlíù nígbà tí wọ́n débẹ̀ ṣèbẹ́yìn náà ìbọn ìsáré gbé wa jàgídíjàgan jáde tó ń sáré dàgbọn bó ṣe Sunday Igboho tó ń dàgbọn gbà wá táwa gbogbo àwọn tọ́jọ́ ọmọ Yorùbá tó wà lẹ́yìn wọn náà tó ń ṣe oríṣiríṣi ìwọ̀nba díẹ̀ tí kámẹ́rà gbélé rí yẹn kò ń ṣe ibi tó pin sí nìyẹn náà nígbà tí wọ́n wá lé kúrò lọ́yọ̀ọ́ ó wá sá lọ sí Kwara State Ìlọrin gbogbo wa náà là ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State nísìnyí látìgbà tí Sàlíù táwọn ará Ìlọrin ti tẹ́wọ́ gbà nítorí Islam àtìgbà yẹn ni level of wọ́n jíyàn gbé wọ́n gbéyàn pa wọ́n gba ransom wọ́n ṣe gbogbo ẹ̀ àtìgbà yẹn ló ti increase Ìlọrin bàbá wa Chief Imam gọ́sọ̀nà Chief Imam àdúrà gbígbà Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá táwọn ọmọ Yorùbá recognize wọ́n sọ jáde wọ́n ní látìgbà tí wèrè yẹn ti Sàlíù tó ti wọ Ìlọrin látìgbà yẹn Ìlọrin ti ní ìsinmi mọ́ ìyẹn aláwọ̀kọ́ bẹ́ẹ̀ tí tẹ bá rò pé wọ́n mú un pa kẹtùwẹ̀lẹ̀ kejì ìgbà wo ni wọ́n mú ẹ̀mí àkàn ní Kwara State tí wọ́n mú fún conspiracy mi ìfi bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ yẹn dáadáa mọ́ wàá gbọ́n gbà pé wọ́n mú Sẹ́ríkì yẹn pẹ̀lú àwọn ọmọ tó ń jíyàn gbé tí wọ́n ṣàjẹ́ fún conspiracy ọ̀sùn bóyá wọ́n sẹ́tẹ̀ẹ̀sẹ̀ kókọ́ lọ pa ní àbí kọ̀ọ̀kan mi ìfi bẹ́ẹ̀ rántí mọ́ ṣùgbọ́n ìtẹ́bá mi kọ́ sí comment section oríṣiríṣi kan ló ti ṣẹlẹ̀ àwọn Fúlàní ti prove fún wa pé àwọn ò kì í ṣe ọmọlúàbí bíi tiwa o wípé àdàlú tẹ́rọ́rìsì làwọn nígbà tá a dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ ó jẹ́ ká tún máa bá wọn ṣe mọ́ nísìnyí àwọn Haúsá ṣèbí gbọ́lágbọ́kọ̀ tí CJ sọ chief of defence staff gbogbo alágbọ́kọ̀ CJ Musa gbogbo alágbọ́n tó sọ wọ́n ní dàtò lọ nílẹ̀ Haúsá ìjà Haúsá àti Fúlàní wọ́n wọ́n sọ síta tipẹ́tipẹ́ àwọn Haúsá ti yarí wọ́n ní ìtàwọn Fúlàní ṣe nínú ayé àwọn ó tó gẹ́ mo tún wá fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu torí pé yínníyínní kẹ́ni tún lè ṣe míì ẹ wo tí bàbá Tinubu ṣe ní ilẹ̀ Haúsá wọ́n ti gé gbogbo ìyá apá àwọn Fúlàní yẹn gbogbo tí wọ́n máa ń lò láti lè make sure pé they have the highest population the most populated and the most share bàbá Tinubu ti tú gbogbo ẹ̀ sí wẹ́wẹ́ àṣírí wọn ti tú wọ́n ti rì wọ́n ní wòwò ní tí wọ́n tó lọ́n pera wọn population wọn gan kò tó divided by 10 nǹkan tí wọ́n pera wọn kò tó wọn tó kankan ọgbọ́n yẹn àwọn western world la gbọ́ kó kọ́ wọn lọ́gbọ́n yẹn pé tẹ́ bá ti fẹ́ ṣe population ẹ lọ kó àwọn èèyàn yín wọlé tẹ́ bá fẹ́ ṣe election tàbí bá fẹ́ ṣe sensor wà àwọn nọ́mbà tí wọ́n ń pè ẹ wo ohun tí àwọn Fúlàní ti fojú wa rí ilẹ̀ Yorùbá ṣèbẹ́nujọ́ mẹ́ta yìí ni bàbá wa Olúṣèyí Mákindé tí wọ́n jẹ́ gọ́vnà Ọ̀yọ́ state tó pariwo síta tí wọ́n ní àwọn Fúlàní kọ́ o tó jẹ́ terrorist wọ́n ti ya wọnú Ọ̀yọ́ state o kò pẹ́ táwọn sọ̀rọ̀ yẹn
lẹ́yìn tún install lẹ́yìn tún gbà torí mi lè sọ pé ilẹ̀ install ẹ̀ torí tá ẹ̀ bá fọwọ́ sí wọn ò lè jẹ́ láéláé wọn ò ní wẹ́ ẹ má jẹ́ kí sọ̀rọ̀ tó yẹ kí sọ wọn ò ní ṣe orúkọ bẹ́ẹ̀ lẹ́yìn yín láéláé tó bá jẹ́ pé ká tẹ̀ wá sọ pé bí wọ́n ṣe lẹ́yìn yín ni o àwa fẹ́ jẹ́ kẹ́ lo agbára gọ́fúnà tó wà lọ́wọ́ yín kẹ́ dissolve ẹ̀ àwa ọmọ Yorùbá pàápàá jùlọ àwa ọmọ Èkó a ò fẹ́ wàhálà nílẹ̀ Yorùbá a dẹ̀ fẹ́ wàhálà nílẹ̀ Èkó ẹ jẹ́ kí n kà kọ́ táwọn ọ̀dọ́ ariwo táwọn ọ̀dọ́ pa síta ẹ jẹ́ kí n sáré sọ fún yín installist ṣe pé mi parọ́ ṣe rí kó má dára pé Ọlọ́run pa ṣe ti bẹ́ẹ̀ installist Seriki Fulani in Badagry may start crisis ṣé Masbi ló sọ no Masbi kọ́ ló sọ wọ́n ní headline is installing Seriki Fulani in Badagry may start crisis and Lagos youth warn àwọn ọ̀dọ́ Èkó ni wọ́n warn governor lọ́wọ́ ìjọba Èkó pé some youth in the Badagry area of Lagos states have warned that installing a Seriki Fulani in the community could lead to a crisis. Nǹkan tó fẹ́ lọ sọ yẹn they are the indigene tó yàtọ̀ sí citizen indigene ni wọ́n náà wọ́n fẹ́ tẹ́ bá ṣe ó lè rí sí unending crisis. This followed the report that the Aholu of Kweme Kingdom Ọba Sejiro ẹ máa gbọ́ Ọba Sejiro James installed Alhaji Muhammad Umar as the Seriki Fulani of Badagry, Lagos State. The ceremony drew Fulani socio-cultural leaders from across the southwest, Sengbo, the neighboring Benin Republic to the community. Láìsí pé president ló jẹ́ ìyẹn lè fi máa mọ̀ pé ipò táwọn wèrè yẹn ń fún àwọn yẹn ipò tó wúwo ni tó jẹ́ pé gómìnà gan tó lọ máa dọ̀bálẹ̀ fún ẹlọ́kọ́lẹ̀ ó dàbí ìgbà tí ọba gbàgbára kó lọ́wọ́ ọba Yorùbá tó bá gbé fún Fúlàní àsọpọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe rí lójú tiwa nìyẹn. Now a report by the news agency of Nigeria noted that the installation of Sito Betume community along the Seme Expressway, Oba James presented Umar with traditional staff and bead. However, the traditional ruler denied installing Umar as Seriki in a press briefing on Monday. After tó cast tán ó wá ṣe kí ni ó deny ẹ máa gbọ́ o. However, the traditional ruler denied installing Umar as Seriki in a press briefing on Monday. Oba James said he was also invited to the installation like other Obas present at the event. The traditional ruler said, "I was shocked reading the article as it is not possible for one king out of 60 Obas in Badagry to install the Seriki Fulani over them." He further explained that the turbaning of the Seriki Fulani was conducted by representative of Sakin Fulani of Lagos and the Chairman Council of Fulani Chief Southwest, which happened before his coronation as the Aholu of Kwame Kingdom. The trending picture of him and the Fulani man presenting him with the bead was necessary because the Seriki emanated from Sito Betume under Kweme Kingdom. Said Akwenu, "I wasn't the only king present. I wasn't the only king present. Nor was I the only asked to advise him as the occasion." Commenting on the purported installation, the chairman of the Badagry chapter of the National Youth Council, Nigeria, Gebwe, said Badagry indigene were not happy with this development for some security reasons. Gbogbo àná la mọ̀ torí wọ́n mọ̀ pé anywhere tó bá ti jẹ́ Seriki Fulani automatically àwọn Fulani máa dominate ibẹ̀ yẹn. Ẹ̀kẹ́yìn náà ẹ̀ wò
Sẹ́ríkì Fúlàní tún ní káńsù ó mà ṣe o ohun tí Yorùbá ò lè dánwò ilẹ̀ Haúsá ìyẹn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀. Ẹlẹ́kejì, a ò fẹ́ Sẹ́ríkì nílẹ̀ a fẹ́ Emir nílẹ̀ Yorùbá mọ́ nítorí wípé wàhálà táwọn ará bíi ń dálẹ̀ ó ju nǹkan tẹ́pà lè fẹnu sọ lọ. Ṣèbíjọ́ kìíní àná ni ariwo sọ ní Badagry tí wọ́n ní Muhammadu Buhari estate wọn láwọn terrorist bọ́ta láti inú bẹ̀ tọ́pa onímọ́tò kan tí wọ́n ní níwájú àwọn ọlọ́pàá kan ní broad daylight wọ́n dẹ̀ lọ and nothing happened. Wọn ì tí ì jẹ Sẹ́ríkì Fúlàní nìyẹn o tó bá jẹ Sẹ́ríkì Fúlàní kọ́ dẹ̀ ká gbàgbé kan tó pè Badagry gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá torí àwọn Fúlàní ẹ̀ máa dominate everywhere níbẹ̀. Àwọn fásitì yìí sọ fún bàbá wa Sanwó-Olú a gbà pé ẹ mọ̀ nípa ẹ̀ a dẹ̀ fẹ́ kẹ́sí kí ni kẹ́ ṣàtúnṣe tó bá ti install ẹ bá wa uninstall pápápá nígbà tí wọ́n bá download application lórí Play Store tí yóò bá wá fẹ́ mọ́ tó bá uninstall ẹ tètè yọ kódà kí ẹ tún recycle ẹ̀ yá enough is enough. Ẹ jẹ́ kí Yorùbá dá dúró lọ́tọ̀ kí Ìgbò dá dúró káwúsá dá dúró kóníkálùkù máa ṣe tiẹ̀ kóníkálùkù máa ṣe tiẹ̀ dandan kọ́ ni ká jọ ṣe. Ẹ tún gbọ́ ohun tí wọ́n tún sọ pé àwọn Fúlàní tó fẹ́ dánwò ó yẹ máa gbọ́ báyìí. Ó dàbí pé ọ̀rọ̀ táwọn ọmọ Yorùbá tí wọ́n ń pè lérè táwọn ọmọ múlẹ́rẹ́ tẹ́lẹ̀ ó ti lò tọ́ báyìí ó sì ti di òun pẹ̀lú bí ó ṣe ti fìdí múlẹ̀ báyìí pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò pàápàá àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram wọ́n ti wọ ilẹ̀ Yorùbá o wọ́n ti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti yí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ká báyìí. Ẹ rántí pé lọ́jọ́ Ajé ti ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2025 the 6th of January 2025 ó ní gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó àṣírí pé ní àárọ̀ ọjọ́ náà àwọn olórí ẹ̀ṣọ́ ààbò wọn wá fi tó létí wípé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò àti báńdíìtì tí wọ́n lé tán pa nílẹ̀ Haúsá ti ń sáwà ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà sì fi ń ṣe ibùgbé. Kódà gómìnà náà ní nínú oṣù kejìlá lásìkò kérésìmesì tó ń máa ṣàyẹ̀wò ọjọ́ bí òun tó ń lẹ́kùn lọ fara nísìnyí ní àgbègbè kan tó ń pè Fáṣọlá ní Ìbàdàn ó ní ìwọ̀n kìlómítà méjì tí kò tó ìrìn mọ́tò ìṣẹ́jú márùn-ún rárá ìyẹn àwọn báńdíìtì ibi tápá gbòdò sí ló wà síbi tó ń wà. Ṣáà lásìkò tí ọ̀rọ̀ yìí ń jà rìnrìn tí Mákindé tó ti sọ̀rọ̀ yìí táwọn ọmọ Yorùbá sì ti ń pariwo pé àfi kí àwọn Yorùbá ṣe ojú wọn ní alákọ̀ọ́bí sọ́rí tó ti tètè dá jagunjagun tó bá ní síta ó ní àṣírí màtútù wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan làwọn ará bíi ti gbẹ̀yìn wọ àgbo ìgbé àwọn tó ti wọ ìpínlẹ̀ Ọ̀ṣun náà. Níṣẹ́ ni wọ́n àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Service DSS yẹn máa tẹ àwọn géńdé kan ọkùnrin mẹ́wàá kan ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram tó sáwá sí Iléṣà tí wọ́n sì láti ń kọ́ ẹ̀kọ́ wọn yóò ṣe bọ́ọ̀mù àti wọn yóò ṣe máa fi bọ́ọ̀mù pa àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí ló jẹ́ kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kún wọn lọ sí ilé ẹjọ́ láti gba ìdájọ́ ilé ẹjọ́ pé kájẹ́ káwọn tí wọ́n mọ́lé fún ọgọ́ta oṣù 60 days tí ṣe oṣù méjì láti lè tẹ̀síwájú nípa ìwádìí àwọn. Bẹ́ẹ̀ ni onídàájọ́ ilé ẹjọ́ onídàájọ́ Emeka Nwite òun náà sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú lọ́jọ́ kẹta oṣù kẹta ọdún 2024. Bákan náà ó ní àṣírí tútù wípé ọwọ́ tẹ àwọn méjì kan táwọn náà ti ń ṣiṣẹ́ fún àwọn afẹ̀míṣòfò ní ìlú Mọdákẹ́kẹ́ ní ìjọba ìbílẹ̀ Ifẹ̀ East ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn méjì tí ọwọ́ tẹ náà ó ní Ayọ̀mídé Akíntúndé àti Nurudeen àti Ṣínà. Ṣáò níṣẹ́ ni àwọn ọmọ Yorùbá ló ń sọ pé pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti fojú hàn pé àwọn ará bí wọ́n ti ilẹ̀ Yorùbá ká wọ́n sì ti yípo bẹ́ẹ̀ ni wọ́n bẹ ìjọba Nàìjíríà pàápàá àwọn gómìnà ilẹ̀ Yorùbá kẹ́sì pàdé láàrin àwọn lórí ọ̀nà àbáyọ tó bá máa wá sí. Ṣáò. Ọ̀pọ̀lọ̀ kágbọ̀n náà ẹ wá dúró ariwo tí gómìnà Ṣèyí Mákindé pa síta yìí ṣé táwa máa ń parọ́ ṣé gómìnà Ṣèyí Mákindé náà tún máa parọ́ ni ṣé gómìnà Ṣèyí Mákindé náà máa pọ́n ní parọ́ ṣíwájú káwọn ọmọ ìlú ká bá fẹ̀mí ara wa ṣòfò nítorí ìtọ́ tí ò wọ́ ọ̀tí ẹ̀ ẹja sáré bí ẹ̀ka ìpínlẹ̀ ọjà.
olùsádé ní pẹ́ẹ́n abáwọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyá mi bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ́ lọ́wọ́. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. káàbọ̀ padà yìí nìyẹn wá láàólà bitter tea nìyẹn àti bàbá máyégún ìwọ tó bá mọ̀ pé nǹkan ọmọkùnrin yẹn kéré kò lè kanlẹ̀ dáadáa kò lé dáadáa pé láàólà bitter tea ìwọ tó fẹ́ kọ́ ọmọkùnrin yẹn tóbi ju bó ṣe wà lọ tó lè fẹ́ kó ní any side effect ẹ pé láàólà bitter tea bóyá òun gbójú ọlọ́run fọmọ ni bóyá o fẹ́ dira ni o fẹ́ tẹ̀fá ni o fẹ́ fìdí fámúlẹ̀ ni pé bàbá máyégún iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe láàólà bitter tea ó jẹ́ ìgbògi tó jẹ́ pé ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì pẹ́ lórí ẹ̀ àdódùn kéèyàn kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo ẹ̀rú wà lọ́wọ́ láàólà bitter tea ẹ jẹ́ ká gbọ̀n náà back to our issue ìrìn àjò yẹn máa dàrú opinion tèmi nìyẹn opinion tí ẹ bá mi kọ sí comment section kí n tó wá lọ play second audio kẹgbọ́ ẹ má gbàgbé mi ọmọ yín Masbi TV mo sọ fún yín pé mo need àwọn studio equipment níwọ̀nba díẹ̀ kí tiẹ̀ ṣe rà kó tiẹ̀ mú iṣẹ́ mi easy díẹ̀ ẹ má wò mí ní ìràn kẹ fún mi ní financial support GT bank account mi is 02141687040 02141687040 GT bank Williams Olúwatósìn ẹ̀màgbé ẹ̀sánú ẹ support mi gbogbo àwọn tí wọ́n promise mi a lot of people have promised àìtí rí lágbára mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣe ìkọ́rí bákan ni lágbára ọlọ́run àti wọ́n máa àtẹ̀yìntẹ́ fún mi àtẹ̀yìntẹ́ ẹ̀ fún mi àtẹ̀yìntẹ́ ní tẹ́sọpẹ́ ní fún mi ọlọ́run àti wọ́n máa pèsè fún gbogbo yín lágbára ọlọ́run torí pé nípa ẹ̀kọ́ tí ẹ̀ lísì sí kan tí mo sọ lásán ìfẹ́ náà ni yes ìfẹ́ ni o tábà ní tọ́ra wa now ẹ jẹ́ n play second audio kí tó wá play video kan fún wa mo sọ wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà lẹ́ẹ̀ni ẹ̀ tí kódà ẹ sì máa gbọ́ táwọn ọba a ní kọ́ kiri èyí ìṣe ní ìṣeré.
cities, richest men, more and Yorubas, who actually are the richest black and Yorubas are everywhere. What to do? If they have information, they will focus on developing information, not having to battle with some certain others that don't want development, that always want to be parasites, that always want to read what they want to. You know, when you're in the team, and somebody just play with fat well, you lose the game. That's how we can get it's like a team of many identities. Let's look at New York. Two of them, or one of them, is trying to get any. Now, ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí pọ̀ máa ṣe ọmọ Yorùbá ẹja sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho. Mo sọ fún yín earlier, mo láwọn àgbààgbà Yorùbá kan kẹ bá jẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀, ẹ jẹ́ ká share fídíò yìí kó dé ibi tó yẹ kó dé. One of my group of activities we need to end it because there is a plan for them to intensify the attacks. Now that people have started this, we need to finish it. I told you we need to finish it because if these people find a way. Ẹ jẹ́ sáré gbọ́dọ̀ àwọn traditional ruler márùn tí wọ́n lẹ́wọ̀n kí n tó wá pìlì ọ̀rọ̀ tó lórí Ìgbòho fẹnu ara wọn sọ tí mo fẹ́ jẹ́ pé gbọmọ Yorùbá gbọ́ eléyìí kéèyàn sọ nípa àwọn ẹ sì máa gbóhùn lórí Sunday Igboho. Mo dẹ̀ ń fọwọ́ sọ̀yà fún yín wípé ẹ tí gbọ́ ọdún tí mo fẹ́ tí mo máa play yìí fídíò ni ẹ tí gbọ́ lẹ́nu ìwé but kó tó débẹ̀ yẹn ẹni ẹ̀rọ sáré yán ọ̀rọ̀ àwọn olóyè Ìgbòho ní Abẹ́òkúta márùn-ún ni wọ́n ti wọ́n lẹ́wọ̀n báyìí lọ fún lẹ́wọ̀n oṣù mẹ́fà kí lọ́nà ṣe ẹjọ́ ká jáde fún yín. 5 traditional chiefs sentenced to ọgbà ẹ̀wọ̀n prison in Ẹ̀gbá, Ogun State, Ìgbòho for sealed and removing caution tape from letter. Àwọn nǹkan tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá wọn tiẹ̀ ní kàkún kankan. Kí ló fà á? Àwa Yorùbá la fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ìjọ́ wo sì ni wọ́n sì mú ọba ní Ọ̀ṣun tó lu ọba yẹn àlùpàá.